a ṣe Mother's Day láìpẹ́ yìí wọ́n ń pòsì wọn màmá ìyá rere ṣé ìyá rere ni wọ́n ìyàwó bàbá Tinubu ìyẹn sẹ́nitọ́ Rẹ̀mí Tinubu ṣé màmá ni yín lóòótọ́ ṣé màmá orílẹ̀-èdè lẹ́jẹ́ ṣé màmá Nigerians lẹ́jẹ́ àwọn ọmọ tí wọ́n jí kó lọ yìí níjọ́wọ́ láti ìgbà tó ti ṣẹlẹ̀ ṣé ìyá Tinubu ti jáde ṣó ti sọ̀rọ̀ nípa ẹ̀ ṣé ìyá Tinubu ti jáde ṣó ti ṣe bí abiyamọ wípé àwọn ọmọ tí wọ́n kó lọ yìí ṣé ìyá Tinubu ṣó ti jáde Rẹ̀mí Tinubu ṣé ẹ ti jáde èmi ò mọ̀ kò tán lẹ́ẹ̀dì mú nínú ìjọ yín o ṣé ẹ ti jáde ṣé ẹ ti sọ̀rọ̀ bí abiyamọ ẹ ti sọ̀rọ̀ bí wípé tó bá jọ ọmọ tèmi náà ńkọ́ ṣé ẹ ti jáde ṣé ẹ ti sọ̀rọ̀ ṣé ẹ ti jẹ́ kí ẹ ti ṣe nǹkan tí àwọn òbí àwọn tó ní àwọn ọmọ yìí tí wọ́n á fi ní pé abiyamọ nìyàwó president wa ṣé ẹ ti ṣe àwọn nǹkan wọ̀nyí ṣé ẹ gbé ìgbésẹ̀ pé àwọn òbí àwọn tó ní àwọn ọmọ yìí ẹ jẹ́ kí n bẹ̀ wọ́n wò ṣé ẹ ti ṣe tí àwọn wọ̀nyí àti àwọn ará ìlú gbogbo àwọn tí wọ́n máa dìbò fún even though ìbò kò count ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe tó fi jẹ́ pé yìí náà lè máa padà sórí àlééfà ṣùgbọ́n ǹjẹ́ ẹ sọ̀rọ̀ ọmọ bí ṣé ẹ sọ̀rọ̀ ọmọ Rẹ̀mí Tinubu ìyá wa ìyá orílẹ̀-èdè ìyá Rẹ̀mí Tinubu ẹ̀yin ìyá orílẹ̀-èdè Nàìjíríà ṣé ẹ ṣe ọ̀rọ̀ ọmọ ṣé ẹ ṣáájú ọmọ even ẹ̀yin kọ́ lẹ bí wọn biologically àwọn ọmọ yìí àwọn ọmọ orílẹ̀-èdè tẹ́ ẹ jẹ́ olórí lẹ́nì àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀la nínú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́lọ́ máa gbé sípò lọ́la bóyá àwọn tó máa darí orílẹ̀-èdè yẹn gan wà bẹ́ẹ̀ nínú àwọn ọmọ kan kó wọgbó lọ yìí tí ìrètí wa pẹ̀lú pé Ọlọ́run jẹ́ alágbára tẹ́ pé kò sí nǹkan tí kò lè ṣe nígbà táwa tẹ̀ ń rò pé ó ṣe káwọn ọmọ yìí ti kú àwọn ọmọ kékeré tí ipá wọn ò lè gbé dé ibi tí ọjọ́ òní dé láti ìgbà kan ti jí wọn gbé nínú kò jẹ kò mu nínú òjò nínú igbó àmọ́ bóyá èjò ti sán wọn jẹ àmọ́ bóyá nǹkan burúkú kan ó ti jẹ wọ́n àmọ́ bóyá àwọn olórí burúkú Fúlàní bóyá wọ́n ti yìnbọn pa wọ́n àmọ́ bóyá wọ́n ti lù wọ́n pa pẹ̀lú gbogbo lúlù tarí tán lù wọ́n àmọ́ bóyá ní àwọn ọmọ yìí ò tiẹ̀ lè gbé mọ́ bóyá wọ́n ti jọ̀wọ́ ẹ̀mí wọn lọ́wọ́ àmọ́ torí kò sẹ́ni kankan tó gbọ́ nǹkan kan kò sẹ́ni tó gbọ́ nǹkan kan lẹ́yìn pé wọ́n sọ pé àwọn Fúlàní ẹ̀ sọ pé gọ́vnà Ṣèyí Mákindé làwọn fẹ́ bá sọ̀rọ̀ òun nìkan ni mo lè sọ pé wọ́n sọ pé a gbọ́ bóyá wọ́n ti gbọ́ nǹkan míì tá a gbọ́ àgbúrò wọn mọ́ bóyá àwọn ẹ̀mí àwọn ọmọ yìí ṣì wà láàyè bí Ọlọ́run bá fẹ́ dá wọn sí ó lágbára láti dá wọn sí torí pé èrò ti Ọlọ́run ó yàtọ̀ sí tènìyàn ṣùgbọ́n nínú gbogbo ẹ̀ náà màmá wa Rẹ̀mí Tinubu ǹjẹ́ jáde kẹ́ ṣe bí abiyamọ ǹjẹ́ jáde kẹ́ kàn sí àwọn tó ní àwọn ọmọ yìí kẹ́ kí wọn kẹ́ sọ̀rọ̀ ọmọ kẹ́ ṣáájú ọmọ kẹ́ ṣáájú wọn àwọn iná lè máa lọ máa kanlẹ̀kùn pé kán wá dìbò fún yín kẹ́ lè padà sórí àléfà àbí ìyàwó Ṣèyí Mákindé ìwọ náà tó jẹ́ Ọ̀yọ́ state first lady what have you done láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ as the wife of the governor of the state gẹ́gẹ́ bí ìyàwó gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ìyàwó Ṣèyí Mákindé what have you done to sympathize with the family that were involved in this incident what have you done as the wife of the Ọ̀yọ́ state governor what have you done as a mother ìyá nìwọ náà ìyá ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí ìyá wa nípínlẹ̀ Ọ̀yọ́ oníyàwó Ṣèyí Mákindé kí ni òun náà ti ṣe gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí abiyamọ gẹ́gẹ́ bí ẹni tóun náà ní ọmọ tí kò gbàdúrà pé kí irú nǹkan yẹn ṣẹlẹ̀ sí àwọn ọmọ ti tòun what have you done torí láti gbà tẹ́mi ti rí àwọn post oríṣiríṣi nípa ìṣẹ̀lẹ̀ yìí láti ọ̀dọ̀ ìjọba èmi ò tí ì ríbi tí àwọn obìnrin àwọn ìyá ti sọ̀rọ̀ ìdí tí mo ṣe ń sọ nǹkan tí mò ń sọ nìyẹn. ẹ̀yin tèmi ẹ wo ògbẹ̀nù tán oríṣiríṣi ọ̀rọ̀ tí àwọn èèyàn ti ń sọ nípa àwọn ìyàwó gómìnà àti ìyàwó pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè yìí ọ̀rọ̀ yìí mà ti fẹ́ máa fa agbọ́n mi sí omi òtó láàrin ìyàwó pírẹsidẹ́ǹtì àti ìyàwó gómìnà ẹ wo ẹ̀tẹ́yìn náà tẹ́ bá wo fídíò yìí parí ẹ rí nǹkan tí mò ń sọ ẹ jẹ́ kí n filẹ̀ kí gbogbo àkájọ wo ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. ṣùgbọ́n ǹjẹ́ ẹ sọ̀rọ̀ ọmọ bí ṣé ẹ sọ̀rọ̀ ọmọ Rẹ̀mí Tinubu ìyá wa ìyá orílẹ̀-èdè ìyá Rẹ̀mí Tinubu ẹ̀yin ìyá orílẹ̀-èdè Nàìjíríà ṣé ẹ ṣe ọ̀rọ̀ ọmọ ṣé ẹ ṣáájú ọmọ even ẹ̀yin kọ́ lẹ bí wọn biologically àwọn ọmọ yìí àwọn ọmọ orílẹ̀-èdè tẹ́ jẹ́ olórí lẹ́nì àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀la nínú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́lọ́ máa gbé sípò lọ́la bóyá àwọn tó máa darí orílẹ̀-èdè yẹn gan wà bẹ́ẹ̀ nínú àwọn ọmọ kan kó wọgbó lọ tí ìrètí wa pẹ̀lú pé Ọlọ́run jẹ́ alágbára tẹ́ pé kò sí nǹkan tí kò lè ṣe nígbà táwa tẹ̀ ń rò pé ó ṣe káwọn ọmọ yìí ti kú àwọn ọmọ kékeré tí ipá wọn ò lè gbé dé ibi tí ọjọ́ òní dé láti ìgbà kan ti jí wọn gbé nínú kò jẹ kò mu nínú òjò nínú igbó àmọ́ bóyá èjò ti sán wọn jẹ àmọ́ bóyá nǹkan burúkú kan ó ti jẹ wọ́n àmọ́ bóyá àwọn olórí burúkú Fúlàní bóyá wọ́n ti yìnbọn pa wọ́n àmọ́ bóyá wọ́n ti lù wọ́n pa pẹ̀lú gbogbo lúlù tarí tán lù wọ́n àmọ́ bóyá ní àwọn ọmọ yìí ò tiẹ̀ lè gbé mọ́ bóyá wọ́n ti jọ̀wọ́ ẹ̀mí wọn lọ́wọ́ àmọ́ torí kò sẹ́ni kankan tó gbọ́ nǹkan kan
kò sẹ́ni tó gbọ́ nǹkan kan lẹ́yìn pé wọ́n sọ pé àwọn Fúlàní ẹ̀ sọ pé gọ́vnà Ṣèyí Mákindé làwọn fẹ́ bá sọ̀rọ̀ ó nìkan ni mo lè sọ pé wọ́n sọ pé a gbọ́ bóyá wọ́n ti gbọ́ nǹkan míì tá a gbọ́ àgbúrò wọn mọ́ àbóyá àwọn ẹ̀mí àwọn ọmọ yìí ṣì wà láàyè bí Ọlọ́run bá fẹ́ dá wọn sí ó lágbára láti dá wọn sí torí pé èrò ti Ọlọ́run ó yàtọ̀ sí tènìyàn ṣùgbọ́n nínú gbogbo ẹ̀ náà màmá wa rẹ̀ ní Tinubu ǹjẹ́ jáde kẹ́ ṣe bí abiyamọ ǹjẹ́ jáde kẹ́ kàn sí àwọn tó ní àwọn ọmọ yìí kẹ́ kí wọn kẹ́ sọ̀rọ̀ ọmọ kẹ́ ṣáájú ọmọ kẹ́ ṣáájú wọn àwọn iná lè máa lọ máa kanlẹ̀kùn pé kán wá dìbò fún yín kẹ́ lè padà sórí àléfà àbí ìyàwó Ṣèyí Mákindé ìwọ náà tó jẹ́ Ọ̀yọ́ State First Lady what have you done láti gbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ as the wife of the governor of the state gẹ́gẹ́ bí ìyàwó gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ìyàwó Ṣèyí Mákindé what have you done to sympathize with the family that were involved in this incident? What have you done as the wife of the Ọ̀yọ́ State Governor? What have you done as a mother? Ìyá nìwọ náà, ìyá ìpínlẹ̀ Ọ̀yọ́. Àbí ìyá wa nípínlẹ̀ Ọ̀yọ́ oníyàwó Ṣèyí Mákindé kí ni òun náà ti ṣe gẹ́gẹ́ bí obìnrin, gẹ́gẹ́ bí abiyamọ, gẹ́gẹ́ bí ẹni tí òun náà ní ọmọ tí kò gbàdúrà pé kí irú nǹkan yẹn ṣẹlẹ̀ sí àwọn ọmọ ti tòun? What have you done? Torí láti gbà tẹ́mi ti rí àwọn post oríṣiríṣi nípa ìṣẹ̀lẹ̀ yìí láti ọ̀dọ̀ ìjọba èmi ò tí ì ríbi tí àwọn obìnrin àwọn ìyá ti sọ̀rọ̀ ìdí tí mo ṣe ń sọ nǹkan tí mo ń sọ nìyẹn bóyá ẹnikẹ́ni dẹ̀ wá ti rí o tó jẹ́ pé mi ni mi ò rí ẹ lè post ẹ lè jẹ́ ká mọ̀ pé wọ́n ti ṣàbíamọ o ẹ já mọ̀ báwọn náà ti gbìyànjú o ẹ já rí ibi tí wọ́n ti jáde tí wọ́n ti sympathize pẹ̀lú àwọn family tí ọ̀rọ̀ kàn ẹ jẹ́ ká rí ibi tí wọ́n ti jáde tí wọ́n ti sympathize pẹ̀lú àwọn ilé ìwé tí wọ́n wọ̀ tí wọ́n ti kó àwọn ọmọ lọ ẹ jẹ́ ká rí ibi tí wọ́n ti sympathize pẹ̀lú ìlú tí ìṣẹ̀lẹ̀ yìí kọlù as mother that is why I'm talking gẹ́gẹ́ bí obìnrin tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ mo rò pé ó yẹ kí ìtara wá àwọn obìnrin la máa ń wá emotional jù ṣé any of these women any of these political women or any of these political leaders wife have any of them come out to sympathize with the family of those children with the families of those teachers that were kidnapped or that were abducted kí lẹ ti ṣe gẹ́gẹ́ bí òbí gẹ́gẹ́ bí abiyamọ tí mo dẹ̀ mọ̀ wípé irú ẹ̀ Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí yín kò dẹ̀ ní ṣẹlẹ̀ sí mi náà tó bá jẹ́ yín ló ṣẹlẹ̀ sí how will you feel tó bá jẹ́ pé yín ló ṣẹlẹ̀ sí ká sọ pé ẹ̀yin lẹ wà ní ipò tí òbí àwọn ọmọ yẹn wà ká assume wípé ẹ̀yin lẹ wà ní ipò tí òbí àwọn ọmọ tí wọ́n jí kó lọ wà lórúkọ Jésù kò ní burú fún yín ẹ̀ ní padà dẹni lẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ put ara yín into their shoes how will you feel ẹ̀yin náà máa ṣe ju báwa ṣe ń ṣe yìí lọ bẹ́ẹ̀ ni ìyá Tinubu Rẹ̀mí Tinubu and ìyàwó gọ́vnà Ṣèyí Mákindé àti gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà nínú òṣèlú ní Nàìjíríà gbogbo ẹ̀yin obìnrin tí àwọn ọmọ ń pè ní ìyá wọ́n ń pè yín ní mọ́mì. Hey, I got your hinges. Let's get in. Hello. Hi. Hi. How are you? Oh, fantastic. Happy Sunday. It's a I'm on live video. Sorry. Amazing how nice it is outside. All right. So, what am kí ni mo ń sọ lọ kí àlejò tó wọlé? So as women, you should be concerned about those children, and we have to see it in you that you are concerned. I know somebody is watching, but I can't see. Let me see your comments if you are watching. Kindly comment, leave your comments. Can help me to share it and press love and like button. That is the only way you can support. That is the only way you can support and let people see this video. And people that are concerned, you can tag them. Tag those people that are concerned. Maybe they have forgotten they are supposed to do that. And this video will serve as a reminder for them. This video will awake them. Maybe they were sleeping. Or maybe they don't know what they are supposed to do. And this video will serve as a reminder. Thank you. Thank you for sharing, Fatty Ben. As mother of the state, Governor Seyi Makinde's wife, we want you. I'm just speaking on behalf of women. I'm speaking on behalf of the parents. But I think that's what you are supposed to do. Because I've not seen any of your posts as the wife of the state governor. And I've not seen Tinubu post as the wife of Nigerian presidents that to sympathize with the parents of those children that were abducted. That's what I'm doing this video. Ẹ̀yin ìyá olóṣèlú gbogbo àti ẹ̀yin ìyàwó àwọn gómìnà ìpínlẹ̀. Kódà ẹ̀yin olórí láàfin ó kàn yín. Ẹ̀yin olórí láàfin ó kàn yín. Gbogbo ẹ̀yin olórí àbí ẹ̀yin ìyàwó àwọn ọba ní àwọn ìlú tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀. Bóyá ẹ mọ̀ pé ó yẹ ká ẹ ṣe bẹ́ẹ̀. Maybe it's not intentional. Then this video or this live video is serving as something to enlighten you. So that you know what you're supposed to do. Sympathize with the family. Àwọn ọ̀rọ̀ tẹ́ jáde tí ẹ máa sọ tí ó máa jẹ́ kí àwọn ẹbí yẹn kí wọ́n feel wípé you are concerned.
You have to show them that what happened, you are concerned. Ó kàn yín, ó dùn yín o. Àwọn ọmọ tẹ́ ń ṣe ìyá olórí orílẹ̀-èdè lé lórí náà ni wọ́n kó lọ tán pa yín. Àmọ́ bóyá àwọn ọmọ yẹn ń sìn, bóyá wọ́n ti kú, àmọ́ bóyá wọ́n yè. Obìnrin tí wọ́n gé ọkọ ẹ̀ lórí yẹn, ó ń béèrè fún bọ́dì ọkọ ẹ̀. Wọ́n sì lè rí bọ́dì gbédélé bí àwọn tó ń wá wọn lọ sínú igbó bí wọ́n bá rí àwọn Fúlàní pa àbí tí wọ́n bá lo kéèsì bí tí wọ́n wà. Ṣé bọ́dì yẹn gan ò ti ní máa jẹrà láti 10 days ago, bọ́dì tí wọ́n tọ́jú tí wọ́n ṣe kankan. After some days eṣiṣẹ́ kún àwọn eṣiṣẹ́ ńlá yẹn tó bá ti kún tán jẹ nǹkan tó máa jẹ ń bẹ̀ ó ti deteriorate. Bọ́dì yẹn á wá bẹ̀rẹ̀ sí ní deteriorate, ìdí á wá máa jáde. And after tí tó bá ti jẹ ìdí náà jẹ wọ́n á invite àwọn ẹgbẹ́ wọn wọ́n á jẹ. Bóyá aṣọ tí màá yẹn wọ̀ sọ́rùn ni wọ́n lè padà fi dá sport yẹn mọ́ níbi tó bá jẹrà sí. A dẹ̀ ń sọ wípé ẹ̀ ń ṣèjọba. Ẹ tí ì mọ ọ̀nà tẹ́ máa gbé ọ̀rọ̀ ètò ìṣèjọba Nàìjíríà gbà. Ẹ tí ì mọ ọ̀nà, mo ti sọ láìmọye ìgbà. Àwọn tí ìjọba Nàìjíríà tó bá fẹ́ ṣe ètò ààbò pé kí àwọn kìíní kó má bàa ṣẹlẹ̀ mọ́, there are ways tẹ́ lè gbé gbà. Tí ipa yín ò bá ká àwọn Fúlàní pé thank you ẹ̀yin tẹ́ ń bá mi tẹ love and like boxing. Tí àwọn Fúlàní àfihàn àwọn tó lé wọn lọ́sìn, ṣé mọ̀ pé àwọn ọlọ́dẹ Yorùbá àbí àwọn local vigilante tó lé wọn gan, wọ́n tún pa àwọn yẹn làwọn kó máa sọ pé àṣà ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn kìíní kan òun nìkan ló yẹ ká máa ṣe. Gbogbo àwọn local ọlọ́dẹ tó wá wọn lọ ebi ọlọ́dẹ ìbílẹ̀ ni wọ́n. Ebi wọ́n jẹ tinú wọ́n jẹ tìta wọ́n di olóńdè wọ́n di gbogbo ẹ̀. Why tí ìbọn Fúlàní fi ràn wọ́n? Mi ì tí rẹni dá mi lóhùn ìbéèrè yín. So ẹ rí pé kíní yẹn lágbára ju nǹkan tí ìjọba gan lè rò lọ. Even though some people are saying government knows about it, APC government knows about it. I'm not sure. Bẹ́ẹ̀ tí nǹkan tí ìjọba lè fi convince wa tó fi lè jẹ́ ká mọ̀ wípé àwọn ò mọ̀ nípa ẹ̀ ni pé kí wọ́n ṣe àwọn ètò ààbò tó jẹ́ pé tí Fúlàní bá tiẹ̀ débì kan tó fẹ́ kóyàn tó fẹ́ gbéyàn kò ní lè rí wọn gbé. Ẹnìkan máa bí mi pé kí ni government fẹ́ ṣe. Àwọn ilé ìwé kọ̀ọ̀kan including private and public school ilé ìwé kọ̀ọ̀kan àwọn security agents gbọ́dọ̀ wà ní gbogbo school pátá tó wà ní Nàìjíríà. Gbogbo ilé ìwé pátá wọ́n gbọ́dọ̀ ní security agents ní tó jẹ́ pé tí àwọn bá ti jí láàárọ̀ o ibi iṣẹ́ wọn tí wọ́n ń lọ is school bí system ṣe ń rọ̀ nílùú òyìnbó nìyẹn. Mi mọ̀ bóyá bẹ́ẹ̀ ló ń rọ̀ ní UK torí mi ò gbé UK. Mi mọ̀ bóyá bẹ́ẹ̀ ló ń rọ̀ ní Canada àbí Germany but I believe pé it's running this let me just say that because mi gbé bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n ibi tí mò ń gbé school kọ̀ọ̀kan ni àwọn security agents wà tí wọ́n bá máa kúrò nílé wọn láàárọ̀ they are going to school torí school ni wọ́n fi wọ́n sí ni wọ́n post wọn sí kán máa ti ṣiṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń ṣe. I hope people are getting what I'm saying. Mò ń yá ìjọba ní brain níbí báyìí. Mò ń enlighten Nigerian government. How do you do it? Kò dẹ̀ ní wà limited to school nìkan. Torí school nìkan kọ́ la ní Nàìjíríà. Bí wọ́n ṣe ṣe pẹ̀lú school yẹn, ṣé rí gbogbo ọlọ́pàá tán bá fi sí school. Bóyá àwọn ọlọ́pàá náà wọ́n máa rotate o. Wọ́n máa rotate o. Ẹni tó bá ṣe day, ẹ máa ṣe morning, ẹ máa ṣe kíní kan, wọ́n máa rotate. Ìjọba dẹ̀ máa fi mọ́tò tẹ̀ nídìí fún wọn. Tí school kọ̀ọ̀kan o, tí àwọn Boko Haram àbáwọn ajínigbé bá wá débẹ̀, àwọn ọlọ́pàá tó jẹ́ staff ní school yẹn, àwọn ni wọ́n máa raise alarm sí office. Wípé àwọn afurasí ti délé ìwé yìí o. Aláwọn tó bá raise sí office báyìí, àwọn ọlọ́pàá bọ́ńdù máa rọ́bọ̀ wá sí school yẹn. Wọ́n máa rọ́bọ̀ wá sí school yẹn ni. Irú bó ṣe lọ sí school kí ni orúkọ oríire local government sí, tó ń wọnú school oríṣi mẹ́ta, tó dẹ̀ kó àwọn ọmọ tí wọ́n kó teacher, tó kó gbá tọ́kẹ́rù tọ́pẹ́rú, tí wọ́n dẹ̀ lọ score free. Nínú fídíò tó wọ́n fi hàn wá ọ̀nà bí tán gbà kó àwọn ọmọ yẹn lọ, tí wọ́n dẹ̀ fi kọjá lọ, tí ẹnì kankan ò dẹ̀ rí wọn mú. Even àwọn ọlọ́dẹ ìbílẹ̀ wọ́n gbìyànjú agbára wọn, ṣùgbọ́n ipa àwọn ò ká. If not, tó bá yẹ pé irú ètò yẹn wà ńlẹ̀ nígbà tán débẹ̀ yẹn, àwọn náà ò ní farare lọ. Wọn ò ní farare lọ torí nígbà tí wọ́n bá débẹ̀ tó ti rí pé àwọn agbófinró ti wà ń bẹ̀. Ẹ lè jẹ́ kí n sọ fún yín báwọn òyìnbó ti máa ń ṣe. Agbófinró tó wà ní àwọn schools wọn yẹn. Agbófinró tó wà ní àwọn schools wọn yẹn kì í ṣe pé ẹ kàn máa rí wọn bíi ti àwọn ọlọ́pàá Nàìjíríà tó kàn máa mú ògógóró káàkiri. Not like that. Ẹ kàn ní máa rí wọn. Mọ́tò wọn, àwọn nǹkan tó wà ní ara mọ́tò wọn tó wà ní mọ́tò wọn, surveillance ni. Tí wọ́n á fi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn tó ń bọ̀ onímọ̀ pé wọ́n ti raise alarm o. Wọn ò ní mọ̀ o, kì í ṣe àwọn tó gbàbọ̀dè ló máa jẹ́ o. Ìyẹn ló máa ràn wọ́n lọ́wọ́ láti kápá àwọn kinní yìí. Tí wọ́n bá tí ìjọba Nàìjíríà bá lè ṣe kinní yẹn, tí wọ́n tó jẹ́ pé gbogbo school pátá tí wọ́n yọ kankan sẹ́yìn. Bẹ́ẹ̀ náà ni wọ́n máa ṣe sí àwọn hospitals wọn, gbogbo ilé ìwòsàn àbí ilé ìtọ́jú aláìsàn tó wà ní Nàìjíríà pátápátá. Ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi tag àwọn èèyàn tí ọ̀rọ̀ yìí kàn. Ẹ bá mi tag wọn gẹ́gẹ́ bí abiyamọ, gẹ́gẹ́ bí ìyálé mi náà ṣe ń sọ̀rọ̀. Kò sẹ́ni tí ó jẹ́ pé òun ni ọ̀rọ̀ yìí máa kàn sínú ẹ̀ máa dùn. Àmọ́ torí pé kò kàn wá, àní máa wá wòran. A ní láti fight. Even though mo ń gbé nílùú òyìnbó, èmi náà lè wá sí Nàìjíríà lọ́la. Àwọn ọmọ mi lè wá sí Nàìjíríà lọ́la. Ọlọ́run jẹ́ kán jí wa gbé. Ara àdí ká fi ń sọ̀rọ̀ nìyẹn. Àmọ́ tá a bá sọ̀rọ̀ tá a bá dákẹ́, tó bá dọ̀la tá a bá wá Nàìjíríà, tí ìwé ẹ̀ bá ṣẹlẹ̀ wá ní àṣẹbí nígbà táwọn gbé lóyìnbó wọ́n ń gbádùn. Wọ́n fi pé àwọn ti ṣe kinní kan. That is why we are talking. We don't want to be selfish.
everybody that are living in Nigeria afẹ́ kó wà peaceful, afẹ́ kó wà protected. Ipa ènìyàn Ọlọ́run ti commit ipa lé wa lọ́wọ́, ó kù kí àwọn adarí wa kí wọ́n lo ipa yẹn láti gbà wá, láti jà fún wa, láti dáàbò bò wá. Gẹ́gẹ́ bí bàbá àti ìyá ṣe ń ṣe ìtọ́jú àwọn ọmọ ẹ̀ tó ń dáàbò bò wọ́n kí nǹkan má ṣe wọ́n, bẹ́ẹ̀ náà ni ìjọba gbọ́dọ̀ ṣètò ìtọ́jú fún wa láti dáàbò bò wá kí nǹkan má ṣe àwa aráàlú. Tí nǹkan bá wá ṣe wá, ìjọba láti wá ọ̀nà àbáyọ sí àti nǹkan tó ṣe wá yẹn láti dá dúró from happening again. Kó má bàa ṣẹlẹ̀ mọ́. Ohun lèmi ṣe ń sọ, mo ṣe ń já ìjọba ní brain. Àmẹ́yìn tẹ́ ń wò mí, bá mi share lọ sọ́dọ̀ àwọn tí ọ̀rọ̀ yìí kàn. Kí fídíò yìí má bàa lọ lásán. Tó bá ti pé 30 days in school, Facebook máa yọ kúrò. Mo máa yọ kúrò, but you can join me, you can watch it on YouTube. Mo mọ̀ pé kò lè kúrò lórí YouTube. That's why I'm streaming on YouTube. Watch it on YouTube. Wọ́n máa ṣètò àwọn agbófinró sí àwọn ilé ìwé kọ̀ọ̀kan lọ. Wọ́n á dẹ̀ fún wọn ní àwọn materials àbí àwọn instrument tí wọ́n nílò láti ṣiṣẹ́ wọn effectively. Tó bá gbọ́ pé kíní kan ṣẹlẹ̀ báyìí, ṣé bó ṣe máa ṣẹlẹ̀ nílùú òyìnbó lápá àbí sáwà báyìí, àkàngbọ́ tí kíní kan bá ti ṣẹlẹ̀ ẹ̀yin ò ní mọ̀ kankan bẹ́ẹ̀ àwọn ti mọ̀ pé nǹkan ṣẹlẹ̀. Ẹ kàn máa gbọ́ tí wọ́n kàn máa sọ̀rọ̀ for many corner tech gbogbo ilé máa gbọ́ nǹkan máa sọ. Everybody go. Ẹ kàn máa gbọ́ ni. Ẹ kàn máa gbọ́ ni. Ẹ kàn máa gbọ́ voice. Kẹ́ tó ṣẹ́jú pé àwọn battalions wọ́n ti dé pẹ̀lú àwọn mọ́tò. They will get them. They will get them. Tí Nàìjíríà bá fẹ́ máa ṣe kan wọ́n á ṣe sí hospital náà. Gbogbo àwọn kí la ti ń pè institutions pátápátá ni wọ́n máa ṣe sí. Àwọn private náà máa ṣe the same thing. Bóyá ìjọba máa gbọ́ lọ́wọ́ àwọn private náà máa fi ṣe ni I don't know. Àwọn private náà máa ṣe the same thing. Àwọn religious organizations, churches, mosque, àwọn náà máa ṣe the same thing. Àwọn náà máa ṣe the same thing. Tó bá tí anything bá ṣẹlẹ̀ báyìí ẹ kàn gbọ́ tó máa raise alarm ni. Bóyá nínú hospital ni làwọn kan gbọ́ tó jẹ́ string person. Ẹ kàn ti gbọ́ alarm ni. Ká tó ṣe dúpẹ́ àwọn ọlọ́pàá ẹgbẹ́ wọn yòókù wọ́n ti dé. Ẹni yẹn ò ní escape. Kò ní lọ. Wọ́n á rí mú kò ní rí ṣẹ́ṣe. Bẹ́ẹ̀ torí pé kò sí standby security plan ní àwọn Nigerian institutions. Òun ló fà á tí wọ́n fi ń ṣe àṣeyọrí. Òun ló fà á tí àwọn agbésùmọ̀mí tán fi ń rí àwọn ọmọ wa kó tán kó wọn lọ lákòógbé. Òun ló fà á tán fi ń pa wọ́n lápagbé. Òun ló fà á tán fi ń bá àwọn obìnrin sùn ní ibo ṣe wù wọ́n. Àwọn family kan táwọn Fúlàní kó wọn bẹ́yẹn náà wọ́n ní wọ́n dẹ̀ ń bá ìyàwó sùn. Eventually wọ́n padà release wọn after tí wọ́n gba ransom wọ́n pa wọ́n. So wọ́n wá tún pàdé ó dàpọ̀ gba nọ́mbà ìyàwó gba nọ́mbà ẹ̀ òun náà gba nọ́mbà ẹ̀. Eventually dé wọ́n pàdé ó wá ní kí ìyàwó yẹn kó lọ dúró de òun ní hòtẹ́ẹ̀ kan. Ṣé pé ẹ̀rù máa bá torí tí ò bá lọ dúró de kó má yẹ kó yóò tún lọ kó wọn lẹ́ẹ̀kejì. Ìyàwó yẹn eventually ó lọ sí hòtẹ́ẹ̀ yẹn ó lọ dúró de Fúlàní yẹn àbí bandit yẹn ó lọ dúró de bẹ́ẹ̀ tí ó ti inform ọkọ ẹ̀ wípé nǹkan báyìí sọmọ pé bóun sùn. Eventually ó sọ fọ́kọ ẹ̀ ọkọ dẹ̀ ti alert àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ Fúlàní yẹn náà gbọ́n ṣe mọ̀ pé wọ́n gbọ́n òun náà ó lọ gbogbo àyíká hòtẹ́ẹ̀ tó fàdé òun sí pẹ̀lú obìnrin yẹn pé ṣé kìí ṣe pé obìnrin yẹn ti pọ̀ ọlọ́pàá wá but àwọn náà ò jẹ́ káwọn ọlọ́pàá dé right away àwọn náà fọgbọ́n sí bí ọwọ́ wọn ṣe tẹ̀ wọ́n nìyẹn bí ọwọ́ wọn ṣe tẹ̀ wọ́n iṣẹ́ yẹn tẹ́ bá mi click like and love button bí ọwọ́ ṣe tẹ̀ wọ́n ní ìtìyẹn so ìjọba ẹ̀yin lẹ níṣẹ́ láti ṣe bí mi ṣe máa ń sọ ní gbogbo ìgbà iṣẹ́ tó pọ̀ lẹ́ni láti ṣe ìyá wa rẹ̀ ní Tinubu ìyá ara nǹkan tí ìyàwó Goodluck máa ń ṣe tí mo cherish nìyẹn even though a máa fi woman yẹn ṣe yẹ̀yẹ́ kò ń ṣe ìyàwó Goodluck ló máa wà lórí àléfà kì í ṣe pé mo ń polówó fún Goodluck o get me right àwọn nǹkan tóbìnrin yẹn ṣe nígbà tó wà níjọba she will be crying ó máa bọ́ sórí afẹ́fẹ́ ló máa ké ló máa pariwo God today o God today o bó tẹ̀yìn ìyàwó àwọn aláṣẹ ìjọba ìsìn yìí àríkẹ́ gbégbèsè kẹ́ tara ọmọ àríkẹ́ tara ọmọ ohun tá à ń sọ nìyẹn ìyàwó Goodluck Jonathan òun máa fi gbé síta lórí afẹ́fẹ́ ni tó máa ké ó gbóyìnbó kò gbóyìnbó she will be making rí pé ìtara ẹ̀yin ìyàwó ẹ̀yin olóṣèlú ti sìn àríkẹ́ tara gbogbo ẹ̀yin ìyàwó àwọn tó ń lọ fún ìdíje olóṣèlú àríkẹ́ tara àríkẹ́ fi hàn pé ẹ kíà fún àwọn ọmọ tán jí gbé lọ àríkẹ́ fi hàn pé ara ta yín pé wọ́n jí àwọn ọjọ́ ọ̀la Nàìjíríà gbé lọ àbí ṣé ẹ rò pé ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣe lọ títí láíláí ṣé ẹ rò pé bàbá Tinubu náà ló máa ṣe lọ àbí fámìlì yìí ló fẹ́ máa ṣe lọ títí láíláí ṣé ẹ rò pé even bí Ṣèyí Tinubu bá ṣe lẹ́yìn yín ṣé Ṣèyí Tinubu ló máa ṣe lọ títí láíláí ṣé ẹ rò pé Ṣèyí Mákindé ẹ̀yin lẹ́ máa wà bẹ́ẹ̀ títí láíláí àwọn ìyàwó yín wọ́n fi hàn wípé in tó ṣẹlẹ̀ ó dùn àwọn wọ́n fi hàn wípé àwọn ọmọ tán jí kó lọ yẹn ó ta àwọn lára ó ká àwọn lára gẹ́gẹ́ bí abiyamọ ìdí fídíò mi tí mo wá ṣe lénìí nìyí bóyá wọ́n gbàgbé bóyá àwọn personal assistant tí wọn ò sọ fún wọn rán wọn létí ṣẹ̀pọ̀ máa ń kọ àwọn nǹkan míì fún wọn ìdí tí mo ṣe wá ṣe fídíò mi yìí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà ní òṣèlú Folúkẹ́ Dáramọ́lá ṣó o ti jáde ṣó o ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí actress Folúkẹ́ Dáramọ́lá tó ń lọ fún ṣe senate tàbí house of rep ló ń lọ fún ní Lagos state bóyá Òṣòdì sọlọ àbí nǹkan ló ti ń lọ I don't remember ṣé Folúkẹ́ ti jáde ṣó o ti sọ̀rọ̀ ṣó o ti tara ọmọ
gbogbo yín lẹ fẹ́ ṣèjọba àwọn ọmọ tẹ́ fẹ́ ṣèjọba lé lórí ni wọ́n ń padà mí. àwọn ọmọ tẹ́ fẹ́ ṣèjọba lé lórí àwọn ọmọ tẹ́ fẹ́ ṣèjọba lé lórí àwọn ni wọ́n ń padà mí. ìyá kí ni ká máa wá pè yín ìyá torí pé ẹ̀ ń rí àwọn ọmọ titi yín pè mi ò wá láti bú yín o ṣùgbọ́n mò ń sọ facts mo wá láti sọ facts mo wá láti ṣí yín níyè mo wá láti ṣí yín létí mo wá láti ṣí yín lójú sí àwọn nǹkan kan tó yẹ kẹ́ ẹ ṣe tó bá yẹ pé lóòótọ́ àbí àmọ́ nìyí tó bá jẹ́ pé lóòtítọ́ ẹ̀mí àwọn ọmọ yẹn ó jẹ yín lógún tó bá jẹ́ pé lóòtítọ́ ni ọjọ́ ọ̀la Nàìjíríà ó jẹ yín lógún torí pé àwọn ọ̀la àwọn tó máa ṣèjọba Nàìjíríà lọ́la àwọn náà ń kó lọ yìí àwọn náà ń kó lọ yìí àwọn náà ti kó lọ yìí àmọ́ àwọn míì tó máa tún kàn lọ́la ìdí tá a fi ní dákẹ́ nìyẹn torí pé àfẹ́ kó ṣẹlẹ̀ sẹ́lòmíì àfẹ́ kó mọ níbi tó mọ yẹn àfẹ́ kó ṣẹlẹ̀ sẹ́lòmíì mọ́ ẹ tara ọmọ ìyá rẹ̀ ní Tinubu ẹ tara ọmọ ẹ ṣe dáadáa ìyàwó Ṣèyí Mákindé ẹ tara ọmọ gbogbo ẹ̀yin ìyàwó àwọn gọ́vnà nílẹ̀ Yorùbá ẹ tara ọmọ ẹ dìde kẹ́ ẹ kóra yín jọ gbogbo ẹ̀yin ìyàwó gọ́vnà kẹ́ ẹ fún ọ̀já kí gbogbo ayé rí pé àwọn obìnrin ni wọ́n lóòótọ́ wọ́n ṣe dáadáa ẹ dákẹ́ síbẹ̀ tó bá jọ ọmọ yín ni ṣe é dákẹ́ ṣe máa dákẹ́ èmi ti wòye látọjọ́ èmi ò rí bóyá anybody rí kó má jẹ́ pé mò ń sọ nǹkan tí ò ṣẹlẹ̀ o kó má jẹ́ pé bóyá èmi ni mi ò rí ṣe mọ̀ pé gbà mí àwọn èèyàn máa ń ṣe kọ́tẹ́ pé èèyàn ò ní mọ̀ pé nǹkan wà lórí social media bóyá wọ́n ti sọ̀rọ̀ tí mi ò rí ni o bóyá wọ́n ti ṣáájò àwọn òbí tí àwọn ọmọ wọn tán kó sọ́wọ́ ikú àwọn olùkọ́ tó kó lọ gan ẹnu iṣẹ́ ni wọ́n ti kó wọn lọ kí ni ètò tí ìjọba ní fún ìdílé àwọn olùkọ́ yìí kí ni ètò tẹ́ ẹ ní fún ìdílé ẹnì kọ̀ọ̀kan wọn látijọ́ tó ti kó wọn lọ kí ni ìjọba ṣe fún àwọn ẹbí yẹn kí ni ìjọba ṣe fún ẹbí kọ̀ọ̀kan tán ti gbé àwọn olùkọ́ lọ ẹni tán pa ọkọ ẹ̀ kí lẹ ti ṣe ó mà lọ́mọ ó mà níyàwó kí ni ìjọba ṣe fún ọ kí ni plan ìjọba fún irú àwọn èèyàn yẹn ẹnìkan sọ bóyá wọ́n ní Ṣèyí Mákindé gbé ráìsì fún àwọn I don't know how far it is true o orí social media ni mo ti come across ẹ thank you for likes wọ́n ní Ṣèyí Mákindé ẹ bá wo YouTube wa comforter YouTube ẹ bá view àwọn videos wa ń bẹ̀ ẹ bá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ support mi ẹ bá mi máa view àwọn videos mi lórí YouTube náà kindly support and subscribe ẹ subscribe sí Facebook page yìí comforter àti YouTube ẹ subscribe sí wọ́n ní Ṣèyí Mákindé gbé ráìsì fún wọn bóyá rọ́ tàbí òótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ráìsì kọ́ ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ that is what I want us to know gọ́ọ̀nà Ṣèyí Mákindé bàbá Tinubu kì í ṣe ọ̀rọ̀ ráìsì ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o wọ́n máa jẹ ráìsì ó máa tán o àwọn ọmọ tán pa bàbá wọn ìtàn gé bàbá wọn lórí àtàwọn ìtàn sì wà bẹ́ẹ̀ tí wọ́n ti bọ́ táà fi gbàgbọ́ gbà wípé wọ́n máa bọ́ táà fi gbàgbọ́ gbà wípé wọ́n sì wà láàyè wọn tí ì kú what is your plan for them torí ẹnu iṣẹ́ ni wọ́n kú sí ìjọ Friday yẹn ó ṣeéṣe kán má lọ bí iṣẹ́ kankan lè kán ní orí ń fọ́ta àwọn o ó ṣe kankan nìkan ní àwọn síkì o bẹ́ẹ̀ wọ́n iṣẹ́ wọn jẹ wọ́n lógún wọ́n wọ mọ́tò láti lé wọn lọ síbi iṣẹ́ wọ́n dẹ̀ bọ́ sẹ́nu kìnìún wọ́n bọ́ sí ẹnu kìnìún kí ni plan yín fún wọn kí lẹ ti ṣe fún wọn láti jọ́ tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ àwọn ọmọ wọn ṣé bí o máa pa wọ́n àwọn tó ọmọ wọn kù lé àwọn fámìlì míì ọmọ ẹ̀ 3 ọmọ 4 ni wọ́n ní nínú àwọn tó kó lọ what have you done to let them feel that a ní gómìnà tó dáa a níyàwó gómìnà tó dáa what have you done láti jẹ́ kọ́ mọ̀ wípé ìyàwó bàbá Tinubu èèyàn ni wọ́n mẹ̀kúnnù ni àwọn tọrọ ìṣẹ̀lẹ̀ sí ẹ ṣáà rí wọn gbogbo yín lẹ rí fídíò wọn ẹ rí ibi tán gbé ẹ rí ilé wọn ẹ rí ìyàwó máa tí wọ́n sin òkú ẹ̀ ní ọjọ́ Friday yìí Joel Adégbòye you can see his wife also ẹ rí ilé wọn o ẹ rí bọ́n ṣe rí how do you want to help them how do you want to support their children's education báwo lè ṣe fẹ́ ran ìkẹ́kọ̀ọ́ àwọn ọmọ wọn lọ́wọ́ bàbá wọn tó ń ṣiṣẹ́ ìfún owó tẹ̀yìn sọ fún wọn ò tó nǹkan kan tí wọ́n fi ń struggle àtowó cooperative àti gbọ́múlé láńtà tó ń gbàpọ̀ tó fi ń rán àwọn ọmọ wọn lọ léèwé nìyẹn bàbá yẹn ló ti kú yìí sálárì ti tán how do you want to support those children àwọn tí bàbá wọn ti kú nínú ìjà yẹn àbáwọn tí òbí wọn ti sọnù síbẹ̀ kí ni gọ́ọ̀mẹ̀ntì fẹ́ ṣe láti ràn wọ́n lọ́wọ́ kí ni ẹ̀yin ìyàwó àwọn ìjọba olórí ìjọba Nàìjíríà kí lẹ fẹ́ ṣe láti ràn àwọn ọmọ lọ́wọ́ for their future láti lè ní future tó dára kí wọ́n lè kẹ́kọ̀ọ́ because àwọn nǹkan tó máa ń sábà ṣẹlẹ̀ Nàìjíríà tí bàbá èèyàn bá kú àbí èèyàn àti kẹ́kọ̀ọ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ máa ń hard ó máa ń le báwo ni wọ́n ṣe fẹ́ tọ́jú àwọn ọmọ tí wọ́n gé bàbá wọn lórí yẹn ẹ̀yin ìyá Tinubu àti ìyàwó Ṣèyí Mákindé ìyá nìyí náà ọ̀rọ̀ yìí kàn yín ó kàn yín ó ṣẹ́wó mọ́ yín lára ó kàn yín gbogbo ẹ̀yin ìyàwó olóṣèlú tẹ́ wà ní Ọ̀yọ́ state tẹ́ wà ní Nàìjíríà tẹ́ wà ní Ògbómọ̀ṣọ́ oríire local government ẹ dìde sí ìrànlọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí ẹ dìde sí ìrànlọ́wọ́ wọn because I don't know this is one of the things that you are supposed to do ara àwọn nǹkan tó yẹ kẹ́ ṣe nìyẹn ara àwọn nǹkan tó yẹ fi jẹ́ ìyàwó president nìyẹn kì í ṣe pé kẹ́ máa lọ hápàd fún wọn là ń sọ rice báàgì kan tẹ́ fún wọn how many days náà fẹ́ fi jẹ how many days náà fẹ́ fi jẹ rice there are more to it and ẹ mọ̀ pé there are more to it ẹ mọ̀ pé there are more to it
ẹ jẹ́ kí àwọn ènìyàn náà ẹ jẹ́ kán tiẹ̀ feel pé ẹ feel fún àwọn. That is what I'm trying to explain. Let them feel that ẹ̀yin náà ẹ feel fún àwọn. Ẹ jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀. And there's nothing tí wọ́n lè fi feel pé ẹ feel fáwọn ju pé ẹ gbé ìgbésẹ̀. Of course ẹ̀yin kọ́ lẹ pọ́pọ́ wọn ṣùgbọ́n ẹni iṣẹ́ ìjọba ni wọ́n wà tí nǹkan tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé torí pé ìjọba ò tiẹ̀ ṣe àbójútó ìlú bó ti tọ́ àti bó ti yẹ òun ló fà á tí ìṣẹ̀lẹ̀ fi ṣẹlẹ̀. Òun ni mo fi fún wa ní àbá tí mo mú wá lẹ́ẹ̀kan pé if you want to stop this thing henceforth pé kó má ṣẹlẹ̀ mọ́ ìjọba gbọ́dọ̀ yàtọ̀ sí pé alọ́dẹ gbogbo àwọn èèyàn ló ti dìde Sunday Igboho òun náà ti ní àwọn ọ̀rẹ́ yẹn ló jẹ́ kí n rántí ọ̀rọ̀ Sunday Igboho gẹ́gẹ́ advice ni o Ọlọ́run ní jẹ́ kí Sunday Igboho Ọlọ́run jẹ́ kí ọfà ọ̀tá kó bá o Ọlọ́run jẹ́ kí ọta àbọ̀n bá ẹ o Ọlọ́run jẹ́ kí wọ́n ti ẹ̀yìn gbèrú Sunday Igboho lórí ọ̀rọ̀ yìí o Ọlọ́run ní jẹ́ kán ti ẹ̀yìn gbèrú Sunday Igboho ó ti káwọn ọmọ ogun jọ o wọ́n láwọn fẹ́ lọ sínú gbódẹ with the video that I saw tó ṣe but I just feel like Ọlọ́run ní jẹ́ kán ti ẹ̀yìn gbèrú bẹ́ẹ̀ ni o Ọlọ́run ní jẹ́ kí wọ́n ti ẹ̀yìn gbèrú àwọn tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá tán gbọ́rọ̀ yìí mo gbàgbọ́ pé ó máa yé wọn gbogbo àwa tá a jẹ́ ọmọ Yorùbá nílẹ̀ Nàìjíríà kọ́ nínú wa máa ń dùn sí nǹkan ẹlòmíì o because Sunday Igboho dìde pé òun fẹ́ lọ bá wọn lọ sínú igbó àwọn míì náà wà táwọn náà ti dìde tó dẹ̀ yẹ pé wọ́n fẹ́ pé àwọn òní wọ́n gbé fún but at the same time èmi feel wípé they can give it to others too torí pé wọ́n nílò àwọn security agents tó pọ̀ tàbí ká sọ pé wọ́n nílò àwọn warriors tó pọ̀ so àwọn tí Sunday Igboho ní nìkan ò lè kápá kò lè tó let me put it that way so tó bá gbé fún Sunday Igboho pé kó bá wọn jagun they are supposed to bóyá àwọn míì náà lára àwọn tó ti bọ́ síta pé àwọn fẹ́ bá Nàìjíríà jagun yìí wọ́n lè gbé fáwọn náà pẹ̀lú káwọn yẹn náà kọ́ ọmọ ogun tí wọ́n sí torí ọmọ ogun tí Sunday Igboho ní nìkan kò lè kápá Nàìjíríà kò lè tó with my own view nìyẹn view ní tèmi nìyẹn so that tí wọ́n bá gbé fẹ́nìkan tí wọ́n gbé fẹ́nìkan kọ́ máa lọ rí Sunday Igboho lẹ́yìn kọ́ máa lọ rí lẹ́sẹ̀ kọ́ máa lọ tẹ̀yìn gbèrú kọ́ máa lọ fogun ẹ̀yìn já kọ́ gbé fáwọn yòókù náà kí gbogbo wọn kí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ láti jọ ṣiṣẹ́ yẹn kí gbogbo wọn kàn jọ fọwọ́sowọ́pọ̀ láti jọ ṣiṣẹ́ yẹn kí wọ́n lè bá ṣẹ́gun nínú ìfọwọ́sowọ́pọ̀ ìṣẹ́gun máa ń wà wọ́n dẹ̀ láti fohùn ṣọ̀kan bí Ọlọ́run ṣe darí Mósè láti kó àwọn ọmọ Ísírẹ́lì dé ilẹ̀ ìlérí lójú ọ̀nà for 40 years in the wilderness 40 ọdún ló máa fi wà nínú igbó tí kò sí àtijẹ àtimú but wọ́n ń gbọ́ instruction láti ọ̀dọ̀ Ọlọ́run wá Mósè ń gba instruction fún wọn láti ọ̀dọ̀ Ọlọ́run God will tell them what to do nǹkan tí gbogbo àwọn tó jẹ́ warriors wọ́n fẹ́ jáde tó yẹ kí wọ́n ṣe nìyẹn gbogbo àwọn tó jẹ́ warriors they have to listen to instruction from God Almighty mi sọ̀rọ̀ nípa ẹ̀sìn all of you tí ẹ bá listen to instruction from God will teach you what to do nǹkan tọ́lọ́run bá dẹ̀ ti kọ́ yín láti ṣe definitely ìṣẹ́gun máa ti bẹ̀ wá bọ̀ ẹ́ láti wà ní ohun kan kí ẹ mọ̀ bá yapa nígbà tí ẹnìkan bá ní bàtà dúdú lolúwa ní káwọ̀ tẹ́nìkan bá ní bàtà pupa ní iṣẹ́ mọ̀ pé ìyapa ti dé nìyẹn mo kàn ló yẹ bí àpẹẹrẹ ni o tẹ́nìkan bá ní olúwa ní ká mú àgbọn dání tẹ́nìkan ní irọ́ o àgbọn kọ́ o ẹ̀yìn òṣùṣù ọwọ̀ lolúwa ní ká mú dání láti lọ sí ojú ogun gbogbo àwọn tí Mósè kó kọjá gbogbo instruction tọ́lọ́run fún wọn there was a place tí Ọlọ́run sọ pé àwọn ọkùnrin mélòó 300 tí mi ò bá ṣe mistake nígbà tó yá Ọlọ́run reduce wọn ó ní kó máa lá omi instruction tọ́lọ́run fún wọn nìyẹn ó ní kó máa lá omi ó lẹ́ni tó bá ti lè fáwọn lá omi yẹn and God begin to give them instruction wọ́n wá reduce wọn kù certain number kí wọ́n tó lọ kojú ogun tán lọ jà and that was how they have their victory so gbogbo èyí tẹ́ fẹ́ lọ jagun àti ti Sunday Igboho ni o àti àwọn míì ni o àti Gani Adams ni o whoever tẹ́ jẹ́ warrior àbí ẹ̀yin àti local vigilante ni o àti àwọn ọlọ́pàá ni o àti sójà ni o you have to seek God's direction God's instruction torí pé ogun tẹ́ ẹ fẹ́ dojúkọ kì í ṣogun kékeré ẹ láti béèrè fún God's instruction kó guide yín tí Ọlọ́run bá lè ti guide yín kó fún yín ní instruction you have victory already ìgbà yẹn ìṣẹ́gun máa wà ṣùgbọ́n tẹ́ bá ń jà àdìgbà kí wòlíì darí wa o àdìgbà káàfà fún wa ní instruction o àdìgbà kí babaláwo sọ kíní kan fún wa o there is no be problem torí ẹ̀ nílé ṣiṣẹ́ papọ̀ nínú ìṣọ̀kan but tẹ́ bá lè ṣiṣẹ́ papọ̀ nínú ìṣọ̀kan because of course I'm a Christian mi dẹ̀ ní sọ pé ti Christian nìkan ni kí wọ́n listen sí torí àwa nìkan kọ́ là ń gbé nínú Nàìjíríà Muslim ń gbé níbẹ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń gbé níbẹ̀ but they have to sit together and come to how to do it kẹ́ẹ̀gbọ́ra yín yé ẹ rí pé ẹ lè pa ẹ bá ẹ tún gbà padà according to the word of God ẹ lè pa ẹ máa bá wọn ẹ tún gbà wọn padà àwọn ẹrù tí wọ́n ti kó lọ ẹ gbà padà ẹ sì lè rí ibi fìyà jẹ wọ́n dáadáa ẹ lè rí ibi fìyà àwọn Yorùbá wa àbí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ there's àwọn nǹkan tẹ́ máa ń ṣe tẹ́ pé mo rí fídíò kan tó ti ní oyin ta àwọn APC I don't know bóyá mo rí fídíò yẹn mo dẹ̀ wò bẹ̀tẹ̀ kò ń ṣe fídíò tó gùn tán ni wọ́n foyin tú wọn ká nínú pàdé APC ṣé ìlera yẹn sáwọn Fúlàní náà ni ṣé ìlera sí wọn tó yẹ pé oyin máa ta wọn pa wọn ní rójútu ara wọn àbí any other thing àbágbọ́n lẹ́ràn sí wọn bí Ọlọ́run ṣe fi
ṣe fún àwọn Pharaoh àwọn ọmọ Íjíbítì nígbà tí wọ́n gbógun ti àwọn ọmọ Ísírẹ́lì oríṣi àrùn 10 lolúwa fi bẹ̀ wọ́n wò nígbà tí wọ́n kọ̀ tí wọ́n ronúpìwàdà láti tú àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀ nígbà tí Pharaoh ní pé àwọn ọmọ Ísírẹ́lì ò ní lọ tó ní wọ́n ní kọjá tọ́lọ́run bẹ̀rẹ̀ sí fún ní kìlọ̀ lọ́tún lọ́sì tí ó gbà Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní fi oríṣiríṣi àrùn kan ilẹ̀ Íjíbítì dórí ọba wọn wọ́n fi èèwọ̀ kàn wọ́n dánwò ó wọ́n mú gbogbo wọn eṣinṣin Ọlọ́run dá eṣinṣin bo ilẹ̀ wọn ẹ̀yin warriors àbí ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí is there any of this tẹ́yin náà lè ṣe láti kápá àwọn ẹni bí yìí nígbà tó yá Ọlọ́run tún sọ omi wọn ó sọ di ẹ̀jẹ̀ àwọn kan tára máa fi ní wọn ṣe ẹ̀ lè lo agbára ilẹ̀ Yorùbá yìí thank you for likes o agbára ilẹ̀ Yorùbá yẹn ẹ̀ lè lò kẹ́ fi ṣe àwọn nǹkan kẹ́ fi rán sí wọn àbí àwọn wòlíì wa kan gbàdúrà pé kí Ọlọ́run bí Èlíjà ti ṣe ń gbà yẹn ó yá òjò máa rọ̀ fúnjọ́ méje òjò rọ̀ ó yá òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ òjò sì rọ̀ èwo lẹ́yìn náà lè ṣe láti fi ara ní àwọn apani yìí láti fi ara ní wọn tó fi jẹ́ wípé iṣẹ́ bí wọn á lè dáwọ́ ẹ̀ dúró nígbà tí Fáráò kọ̀ tí ò gbọ́ Ọlọ́run kọlù àwọn àkọ́bí látara ẹ̀ gbogbo àkọ́bí pátá Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọlù wọn eventually ó release àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí Ọlọ́run tó wúwo sí lára so àwọn ìmọ̀ràn tí mo ń wá lórí security òun lè rí yẹn òun lè gbọ́ ẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ̀yin ìyá olóṣèlú wa gbogbo Oluremi Tinubu ìyàwó gọ́vnà Seyi Makinde àti gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà nínú òṣèlú àti gbogbo ẹ̀yin ìyàwó gọ́vnà ní Yorùbá nílẹ̀ Yorùbá àti ní Nàìjíríà ẹ dìde sí ọ̀rọ̀ àwọn ọmọ yìí gbogbo yín ẹ kóra yín jọ tí gbogbo yín gan bá kóra yín jọ ẹ̀yin ìyàwó yẹn ẹ̀yin obìnrin yẹn tẹ́ ẹ kóra yín jọ as a mother tẹ́ ẹ jáde in one mind láti fi sọ̀rọ̀ láti jẹ́ kí àwọn òbí tí ọ̀rọ̀ kan mọ̀ wípé ẹ ṣe o kán mọ̀ wípé ẹ care fún wọn kán mọ̀ wípé ẹ feel concern kí gbogbo yín kóra yín jọ kẹ́ fi pàdé kẹ́ kóra yín jọ bó jẹ́ ìyàwó gọ́vnà state Yorùbá state ni ẹ kóra yín jọ kẹ́ wá ṣe kẹ́ fohùn ṣọ̀kan kẹ́ bọ́ síta kẹ́ sọ̀rọ̀ kẹ́ fún ọjà bí abiyamọ ẹ rí i pé àwọn ẹbí máa rí i pé ẹ feel concern fáwọn wọn á rí i pé ẹ kì í ṣèkà wọn á rí i pé ẹ mọ tara yín nìkan wọn á rí i pé ẹ mọ tara yín nìkan bọ́ bẹ́ẹ̀ ṣe dákẹ́ onímọ̀ tara yín nìkan lẹ jẹ́ torí pé kì í ṣọmọ yín ọmọ ọlọ́mọ òun ló ṣẹlẹ̀ sí torí pé kì í ṣe tiyín òun lè fi dákẹ́ ẹ dẹ̀ ń live normal life bí ẹni pé nǹkan kan ṣẹlẹ̀ ẹ live normal life bí ẹni pé nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn ìjọ́ tọ́rọ̀ àwọn ọmọ yìí ṣẹlẹ̀ ó tún ti ṣẹlẹ̀ káàkiri bí ní Nàìjíríà ó tún ti ṣẹlẹ̀ káàkiri bí wọ́n dẹ̀ ń ṣe láṣegbé wọn lọ kò yẹ kán ṣe láṣegbé mọ́ gbogbo ẹ̀yin adarí ìjọba ẹ̀yin kábíyèsí ẹ̀yin ọba ẹ̀jọ̀ torí Ọlọ́run á ràn yín lọ́wọ́ Ọlọ́run á fún yín ní ọgbọ́n ìmọ̀ àti òye tẹ́ nílò láti handle situation yìí God will grant you in the name of Jesus so ọ̀rọ̀ mi lénìí kò ní jù báyìí lọ happy Sunday once again ẹ má gbàgbé ẹ bá mi share ẹ fi comment sílẹ̀ o ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní nǹkan láti sọ láàrin ìṣẹ́jú méjì tẹ́ bá fi pẹ́ lè pè wọlé tẹ́ bá ní nǹkan láti sọ ẹ jọ̀ọ́ ẹ lè pè wọlé láàrin ìṣẹ́jú méjì kẹ́ bá wa ṣe kíni kẹ́ bá wa dá sí ọ̀rọ̀ yìí kẹ́ bá wa dá sí that is ẹ bá wa dá sí o ẹ bá wa dá sí kí lẹ rí sí ọ̀rọ̀ àwọn àgbékalẹ̀ mi lórí ọ̀rọ̀ yìí kí lẹ rí sí lénìí kì í ṣe mò ń dúró de àwọn èèyàn tó bá fẹ́ pè wọlé ni o tó bá ní anything láti sọ lórí ọ̀rọ̀ yẹn pàápàá jùlọ lórí àwọn ìyá wa tí mo dárúkọ tí mo pè mo fẹ́ kẹ́ ẹ dá sí mo fẹ́ kẹ́ ẹ dá sí mo fún wa ní time tó bá ti pé time tí mo filẹ̀ máa kọ́ tẹ̀ ó kù 3 minutes ẹ pè wọlé kẹ́ ẹ bá wa dá sí kẹ́ ẹ bá wa dá sí kí ni ìtẹ̀síwájú kí la lè ṣe láti dá ogun ìdúró tí wọ́n bá tẹ̀ wá àtàkì wa ó dàbí pé èèyàn gba abẹ́rẹ́ àjẹsára ṣàbí téèyàn bá gba abẹ́rẹ́ àjẹsára tí àrùn téèyàn fẹ́ dènà téèyàn gba abẹ́rẹ́ àjẹsára fún bá ń bọ̀ tó bá tiẹ̀ kọlù yàn kò ní níyàn lára kò ní mú ẹ̀mí lọ a ná láti ṣe ètò tó jẹ́ pé táwọn Fúlàní bá tiẹ̀ wá wọn ní ríṣẹ́ ṣe a ní láti ṣètò tó jẹ́ pé táwọn Fúlàní bá wá wọn ní ríṣẹ́ ṣe wọn ní rí àwọn ọmọ wa kó lọ wọn ní rí àwọn òbí ìyá bàbá aládùúgbò wa wọn ní rí wọn kó lọ òun náà ni àwọn nǹkan tá à ń jíròrò níbí báyìí lénìí Ọlọ́run Elédùmarè ó kù 2 minutes Nàìjíríà wà yìí ó dọwọ́ rẹ bàbá ikú ọ̀dọ́ ti pa àpọ̀jù pẹ̀lú tọmọdé Ọlọ́run bá wa ṣẹ́gun gbogbo wàhálà àwọn Fúlàní ogun báńdíìtì Olúwa bá wa ṣẹ́ ogun ajínigbé pani Ọlọ́run bá wa ṣẹ́ Ọlọ́run fipá wa ká ipá àwọn security Nàìjíríà ò ká ipá àjọba gan ò ká bẹ́ẹ̀ ni típa wọn bá ká ni kò yẹ kí gbogbo ilé ìṣẹ̀lẹ̀ kò yẹ kán rí àwọn yẹn jí kó lọ gbé tó yẹ pé àwọn security wà ní school tó jẹ́ stand by wọn ò ní rí wọn jí kó lọ gbé ẹ lọ take note yẹn point yẹn tẹ́ ẹ̀ bá rí kankan mú nínú fídíò tí mo ṣe lénìí point yẹn kíjọba lọ ṣiṣẹ́ tọ̀ bó ṣe máa fi security sí gbogbo school pátá tó wà ní Nàìjíríà bó ṣe máa fi security sí gbogbo ilé ìwòsàn àti every institution
tó wà Nàìjíríà bí security ṣe máa wà ńbẹ̀ àwọn tó jẹ́ private institutions bóyá ìjọba máa gbó lọ́wọ́ wọn láti ṣe àbí whatever táwọn náà bá máa ṣe they have to do it bẹ́ẹ̀ pé stand by máa wà tí nǹkan bá wá ṣẹlẹ̀ tó lágbára tí pàṣẹ àbẹ̀wò káwọn àti raise alarm àwọn millions of them wọ́n máa wá láti wá support wọn lójú ẹsẹ̀ right away ìṣẹ́gun adẹ́wà àwọn point mo fẹ́ ká fàlà sí nìyẹn o ẹ̀yin ìyá ẹ̀yin abiyamọ nínú àwọn olóṣèlú ẹ fìfẹ́ hàn sáwọn tán jí àwọn ọmọ wọn gbé lọ ẹ jẹ́ ká mọ̀ pé òbí lẹ́yìn náà ẹ jẹ́ ká mọ̀ pé ẹ feel pain wọn that is why I am here 1 minute to go 1 minute to go 1 minute to go bó ṣe máa jẹ́ bó ṣe máa rí nìyẹn o adúpẹ́ fún àkókò yín o thank you everybody don't forget go to my YouTube channel Comforter ẹ lọ view àwọn videos kẹ́dẹ̀ subscribe page yìí Comforter ẹ subscribe sí ẹ share kẹ́dẹ̀ comment kẹ́dẹ̀ like thank you enjoy the rest of your week bye bye. Yes, ẹ káàbọ̀ padà ẹ wá bí. So